Èsì nìkan ní bọ́tí kú, ìwọ̀n ní tanpẹ́pẹ́ gbìjẹ yìí mọ. Èsì nìkan ní bọ́tí kú, ìwọ̀n ní tanpẹ́pẹ́ gbìjẹ yìí mọ. Gbogbo alamọ esin, eṣinṣin, esin ọdẹ, esin lesin ọmọ jẹ. Ìran esin, ìran àwọn kòkòrò kan tó níyẹ̀ẹ́ tí máa ń fò, ó tóbi jẹ̀fọn lọ, ó ṣe é fojú rí dáadáa. Nǹkan tó bá dùn, esin máa ń nífẹ̀ẹ́ sí láti bà níbẹ̀ láti lọ wóúnjẹ òòjọ́ ẹ̀ tí máa jẹ. Ẹ sì mọ̀ pé nílẹ̀ Yorùbá, ọtí, ìran ọtí tá a ní nígbà tí Yorùbá ṣẹ̀ṣẹ̀ ń wà, ìran àwọn ọtí ṣẹ̀kẹ̀tẹ́, ọtí àgàdàgídí, ọtí burúkutù, ẹmu àtàwọn ọtí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ìran Yorùbá máa ń ṣe. Gbogbo àwọn ọtí tá a kà á lẹ̀ yìí, ara igi, nínú èso, ntọ́ ń fàgbàdo ṣe wà nínú wọn, ntọ́ ń fọ̀gẹ̀dẹ̀ àgbagbà ṣe wà nínú àwọn ọtí, ntọ́ ń fomi ara ọ̀pẹ tá à ń pè lẹ́mu ó wà nínú ọtí tí ìran Yorùbá máa ń mu. Gbogbo ọtí yìí ní sì máa ń sojú fìfì bákan bákan nígbà tó bá délẹ̀ tán gẹ́gẹ́ bí ọtí. Ọmọ ń jẹ́ kéèyàn dá pàárá òjijì nígbà tó bá tọrọ ajá. Kò wá sí bí wọ́n ti ń sọtí tàbí wọ́n ti ń mutí lọ́wọ́, esin náà bá wọn lálejò ń bẹ̀. Esin ò ní jọ lọ síbi ọtí àkámọ́rí yóò gbọ́n lálejò ń bẹ̀. Àjọ mu ni. Ìbá àsọba, kọ́ sọba, ọba aláyé ní mutí. Esin yóò rà pálá débẹ̀. Àfi tí esin gbóòórùn pọ̀ yóò débẹ̀. N ò mọ ibi téèyàn, àfi ibi tí ò bá ní òye, kò ní fèrèsé, kò ní àbáwọlé kankan, lésin ò ní rápálá tẹ̀ lọ́tí débẹ̀. Ó dìgbà tí àwọn tí wọ́n mọtí yìí lọ́wọ́ bá kó ìbòǹbò ọtí tí wọ́n hàn lè mọ̀ tí wọ́n pa á. Ìgbà yẹn náà tó gbádùn ọtí tán mu. Ni Yorùbá fi rò pé etí máa ń bọ́tí kú ni o. Tó máa ní ìwọ̀n ní tanpẹ́pẹ́ gbìjẹ yìí mọ. Ẹyìn, èso tí wọ́n ń kọ lórí ọ̀pẹ náà ń pè lẹ́yìn tá a máa ń ṣe epo palm oil. Ìyẹn ọmọ ayé òde òní torí tiyín palm oil. Àwọn èso tá a fi ń ṣe epo náà ń pè lẹ́yìn. Àwọn ìyá wa ó lọ sí orí igi ọ̀pẹ, wọ́n lọ kọ̀pẹ. Tí wọ́n bá dórí igi ọ̀pẹ, oríṣiríṣi kòkòrò ni wọ́n bá ń bẹ̀. Tanpẹ́pẹ́ ni wọ́n kàn mú ni. Kantíkantí, èèrà aládi, tanpẹ́pẹ́, èèrà yìí, gbogbo ẹ̀ ni máa ń kórè ọ̀pẹ. Ọ̀rẹ́ rẹ ní Ṣẹ̀yẹ. Akin dúró ná, kí ló dé tójú rẹ kọ́rẹ́ lọ́wọ́ báyìí? Inú mi ò dùn, bèbí ń tirọ kalẹ̀ bí ewé mọ́mọ́. Kódà ní àyín ní wọ́n wà tó ti ń fọwọ́ lẹ́rán tí èmi ti ń jẹ́wọ́ lọ ní tèmi. Irọ́ ni o. Ọ̀rẹ́ mi já mi sí. Kò sí irọ́ níbẹ̀. Apastor nígi lẹ́yìn ọgbà mi bí mo rò ní APPASTORE tí o bá ti download ẹ̀ sórí fóònù rẹ báyìí tí o forúkọlẹ̀ gẹ́gẹ́ bí awakọ̀, o tún lè fi gbèdéke sí iye wákàtí tó o máa fi máa wa ọkọ̀ ṣiṣẹ́. Kódà àyè tún wà fún àwọn tó ní ọ̀kadà tàbí kẹ̀kẹ́. Bákan náà làyè wà fún àwọn tí ò ní mọ́tò, ọ̀kadà tàbí kẹ̀kẹ́ láti ṣiṣẹ́ pẹ̀lú Apastor. Apastor ti dé, ìrọ̀rùn ló bá dé. Eléyìí tó jẹ́ pé tí mi bá fara ba àwọn akọ̀pẹ báyìí, òtútù ọ̀mẹ́lòmíì yóò fẹ́ lè fi àáké gé
ìgbà mọ́ra rẹ̀ lẹ́sẹ̀ nígbà tí ó bá farabalẹ̀ tí yìí bá dàbò ìyà ń jẹ àwọn àgbẹ̀ lóko. Kò dẹ̀ kí í ṣe Nàìjíríà nìkan tí èdè olóyìnbó ní ìyà ń jẹ àwọn àgbẹ̀ lóko. Àmúmọ́ra àṣeyọrí ní jẹ́ kán gba kámú. Tanpẹ́pẹ́ yóò tẹ̀ lẹ́yìn rúrúrú gbìnlẹ̀ yóò tún pé gbẹ̀yìn. Àwọn tó wá fẹ́ gbé ẹyìn kúrò nílẹ̀ tó fẹ́ gbé lọ sí báò wọ́n tún gbé àwọn ọmọ jára ní parapara wọ́n tún gbé jù sínú apẹ̀rẹ̀ Tanpẹ́pẹ́ tó tẹ̀lé. Wọ́n gbé dé báò wọ́n yọ àkéte ẹyìn wọ́n hàn kúrò lára odi. Ohun tí ẹ̀yìn kọ̀ọ̀kan so mọ́ náà ń pè ní odi sọsọ ló so mọ́ odi ẹ̀yìn ló so mọ́ sọsọ. Ètò yìí á tú nǹkan pọ̀ ńbẹ̀. Tó máa wá sí ẹ̀yìn tó máa sá sọsọ kúrò lára odi ẹ̀yìn ó tún wà ńbẹ̀ Tanpẹ́pẹ́ ó tún wà ńbẹ̀. Tó bá tún wá ń sí ẹ̀yìn kúrò lára sọsọ nígbà tó máa bu ẹ̀yìn kó fi rọ̀ díẹ̀ bí ọjọ́ 4 tó máa wá bò tó máa fi rọ̀ tó ti ṣe é sí wọ́n ti ń sí kúrò tó ń kó dànù àgbọ̀n. Tanpẹ́pẹ́ kọ̀ọ̀kan ó tún tẹ̀lé pé nígbà tí ẹ̀yìn bá wá dénú kòkò lẹ́kù àwọn kan ń pè ní ẹbu ìfọpo àwọn ọ̀ràn kan ń pè ní ẹkù. Tó bá ṣe àrò kalẹ̀ tó gbé igi kàndìkàndì sídìí àrò nídìí kòkò tàbí goro ni wọ́n fẹ́ lò láti fi ṣe ẹ̀yìn. Táwa ń pè ń goro lọ́dọ̀ tiwa ní goro dóòmù. Goro àwọn àgbá kan tí àwọn òyìnbó fi ń rọ kẹ́míkà wá sọ́dọ̀ wa ń là wá sọ di tí àwa fi ń ṣẹ̀yìn. Ọmọ níbi ìpele mẹ́ta báyìí ó ń tà dáadáa ó ń tà lẹ́yìn ògùn pa. Wọ́n lè pé kò fẹ́ sí goro nínú tó nǹkan báyìí goro ní oníke lọ́fẹ́ pọ̀ báyìí ìyẹn ò ṣeé ṣẹ̀yìn ṣùgbọ́n goro kọ̀ọ̀kan náà à ń rí láti fi ṣẹ̀yìn lóko. Tó bá ṣẹ̀yìn tí bá ṣe pé iná bá ti ràn mọ́dì ẹ̀yìn tí náà ń jò kó tó di pé omi tó fi fẹ́ ṣẹ̀yìn ó máa lọ́wọ́rọ́ Tanpẹ́pẹ́ ó ti máa gbé já omi mọ bọ́ ọdẹ yìí tó látòrí igi wá ìlébọ̀ kú. Tanpẹ́pẹ́ hàn lọ́ntì ẹ̀ o náà fi ní èsì nìkan ní bọ́ tí kú ìwọ̀n ní Tanpẹ́pẹ́ gbìjẹ yìí mọ́. Kí ni wọ́n lò ó fún ilẹ̀ Yorùbá? Béèyàn bá jẹ́ agbọ̀rọ̀dùn ọ̀rẹ́ mi ọmọ mi èèyàn mi kò sí ní tó fẹ́ ṣẹlẹ̀ àjọ mójútó ni àjọ tó wá rí pé ìṣesí tiẹ̀ yìí gan kò jẹ́ káwọn orójútu ọ̀rọ̀ bọ̀rọ̀ tàbí ó jẹ́ pé ó tún lè dá nǹkan míì sílẹ̀ torí pé Yorùbá ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi ń pàmùkùrù pẹ̀lẹ́ àtúnyẹn náà ẹni pé ọ̀sán ṣe sùúrù wá ń bí arákùnrin ṣe sùúrù o járí ọ̀rọ̀ yanjú èsì nìkan ní bọ́tí kù ìmọ̀ ìjà pẹ́pẹ́ gbìgbẹ̀yìn mọ̀ tá bá wádìí ọ̀rọ̀ yìí gan sọ fún wa pé ẹni wa tó wà níbi ó wà pé òun náà ní àwọn àṣekù díẹ̀díẹ̀ tó ṣe ni. ẹ̀wọ̀n tún dákọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o wọ́n wàá ti wọnú ọ̀rọ̀ fẹ́ntán fẹ́ gbà níyànjú kó lè sí mẹ̀dọ̀. Èsì nìkan ní bọ́tí kú ìwọ̀n ní Tanpẹ́pẹ́ gbìjẹ yìí mọ̀. Ẹ má gbàgbé pé lórí àwọn ètò yìí à ń ní lọ́kàn láti ṣàgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀rọ ayélujára tá à ń pè ní online class níbi tá a ti jọ máa kọ́ra wa níbi àjọ kù sí lórí èdè Yorùbá àkànlò èdè ẹ̀hún èdè àṣàyàn ọ̀rọ̀ àtoríṣiríṣi àwọn tó rọ̀ mọ́ ẹwà Yorùbá àlọ́ gan àpagbè àpamọ̀ láti rán wa létí ẹ̀kọ́ tá àlọ́ ń kọ́ ni gangan
kí ló jẹ́ àfà lọ́pọ̀ láàrin àwọn àṣà wa lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìkànnì agbóhùnsáfẹ́fẹ́? Sówó náà là ń wá tó fi le tó báyìí. Ètò tọ́rọ̀ másà kí ló jẹ́ ó di tí yóò nítumọ̀ láwùjọ wa? Ẹ wo ẹ̀yìn mi, ẹ wo kámẹ́rà yẹn. Ìkòkò lẹ́ ń wò ó, ńgbà ó fẹ́ fọ́lá àwọn tó ní wọ́n fi sìmẹ́ǹtì sí lára. Ìkòkò wọ́n gbé ní kẹ́ ẹ lè rí. Ìkòkò lẹ́ ń wò ó, ara àwọn nǹkan kan nú àṣà wa ni. Kí làwọn nǹkan kan yìí fi kúrò láwùjọ? A lọ sí bí wọ́n ti ń ṣèkòkò mọ́. Ọjọ́ kan nígbà tá à ń ṣe campaign ní second term ti Ọ̀yọ́ state níjòní, a lọ ìlú kan lágbègbè, mo rí bí wọ́n ti ń ṣe àwọn ìkòkò tẹ́ kó àwọn ọmọ jọ síbẹ̀ bí ọmọ ilé kéwú. Àwọn ìran Yorùbá kọ́ làwọn eléyìí, wọ́n oríṣiríṣi nǹkan kan náà wọ́n fi ìkòkò dá lára síbẹ̀. A lọ bẹ̀ yẹn mọ́ ká lọ mọ́ kámẹ́rà wọn, ká mọ́ gbé wá sórí ètò, ká mọ́ fi ṣe oríṣiríṣi àwọn ètò Yorùbá tó lè mú kí ìran wa ó tún mọ́ padà jí. Àwọn ẹ̀kọ́ tá a fẹ́ kó dànù wọ̀nyí, àǹfààní ńláǹlà ní í ṣe láwùjọ wa o. Ìyẹn làwa sì fẹ́ mójútó lórí ìrìn àjò yìí, k'Ọlọ́run kún wa lọ́wọ́. Kò lè pẹ́ kò lè jìnnà mọ́, torí eléyìí tá a bẹ̀rẹ̀ sí ṣe yìí náà a ti ń gbé lọ́kàn tipẹ́tipẹ́. Àwọn kan ní ká bẹ̀rẹ̀ níbì kan, kò tí ì rí bá a ṣe fẹ́ kó rí, à ń kó jọ ni. Ẹ fojú sọ́kàn, ẹ fọkàn sí, láìpẹ́ láì jìnnà á ṣe àwọn oríṣiríṣi àwọn àrà tí ó jẹ́ yí pé yóò mọ ṣàtìlẹ́yìn fúnlẹ̀ Yorùbá. Mo ti sọ fún yín, ìkànnì Gbẹ̀du Èdè ń tó bá jẹ mọ́ àṣà wa, ìṣe wa ń là wá fẹ́ gbé lárugẹ. Àwọn wá sídìí ẹ̀sìn o. Torí tipẹ́tipẹ́ ìran Yorùbá kì í ṣèran ẹlẹ́sìn, àṣà làwa ní. Tá a bá sì ní ká wò dáadáa, àwọn tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe láàrin wa, n tó pọ̀ jù nínú tán gbé dání tán fi ń ṣe ìṣẹ̀ṣe wọn àṣà ni. Àti pé orúkọ tí wọ́n pe kinní yẹn gan, ìṣẹ̀ṣe, àṣà náà ń pè níṣẹ̀ṣe. N tó jọ mẹ́sìn ń bẹ díẹ̀, kò kọjá pé à ń bọ̀rìṣà. Àwọn tí wọ́n sì ń bọ yìí náà, àwọn èèyàn wa, bàbá ńlá wa ni wọ́n. Torí ìdí èyí, èmi ò àmẹ́sìn wọ̀, ṣùgbọ́n gbogbo n tó bá jẹ mọ́ nǹkan àṣà kọ́ yẹ kọ́ mọ ìran Yorùbá mọ̀. Táwa bá ti láǹfààní àti mọ̀, àwọn ò mú wá bí ẹ̀kọ́ o. Láìpẹ́ lórí TikTok, àgàgà fáwọn ọmọ Yorùbá tó wà káàkiri àgbáyé, tó hàn sí nílẹ̀ Yorùbá níbi tó ti láǹfààní àti lè mọ gbọ́ wa, tán sí Nàìjíríà, tó wà káàkiri àgbáyé tọ́pọ̀lọpọ̀ tí fi mọ́gàjí pé mọ́gàrà. Ẹ lọ fọ́lò wa lórí àwọn ìkànnì wa tí mo dákọ síwájú, lórí TikTok, lórí Instagram, lórí YouTube, bákan náà lórí Facebook. Gbẹ̀du Èdè, Bàbá Ayọ́kẹ́lẹ́ ló kọ mi. Ẹ ṣeun o, tẹ́ ń gbọ́ wa.